Hello, hi everyone. Welcome to DIGINAIJA. Taye currency tún gbà another one dé o. 2025 bíi kọ́lọ̀ ń ṣàgbà wá ni. Pé kò síjà mọ́ láàrin àwọn àtọ̀gá àwọn o, pé kinní kan pé àwọn ènìyàn àwọn fans ló ń fẹ́ lójú kinní kan ṣàṣ oríṣiríṣi. Bẹ́ẹ̀ ló ń grant oríṣiríṣi interview kò síjà láàrin àwọn àti ọ̀gá àwọn ọmọ kinní kan. But wait a minute, kí ló tó bá yẹ pé tí Taye currency bá ti wọ orí stage báyìí oríṣiríṣi lákàn máa bọ́ lá máa jábọ́. Ṣé ń ṣe pé stage yẹn àjọ tó wà lórí stage yẹn ń gbé wọn wọ̀n láti kàn máa sọ̀rọ̀ sọ́gà wọn, because kò yé mi báyìí o. Àwọn ló ń sọ pé non-grant tàbí oríṣiríṣi àwọn ọ̀tọ̀gá àwọn ọjà wọn àti parí ìjà but tó bá dé stage nǹkan míì la máa gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ drop comment ẹ like and share kí lẹ fi hàn. à ń gbowó lọ nìyẹn ìwọ máa waste data ẹ ibi tó ti mọ Táyé tẹ́lẹ̀ wọ́n ti mọ ọmọ àṣẹ tó ń ṣe kí ni. tó ń gbowó lọ. ibi tó ti mọ Táyé tẹ́lẹ̀ wọ́n ti gbogbo kankan ń pọ̀ sí. bàbá lọ́ọ̀yà ẹ ti gbà. ọlọ́sẹ̀ bàbá lọ́ọ̀gì ọ̀la Sọ́lọ́jà. young lawyer. sọ́lọ́jà. ẹ lọ sọ́lọ́jà. jọjọ káwọn àwọn tèmi gbèrè ó ṣe é. sọ́lọ́jà. ó dàgbà àwọn tí bí wọn pariwo tó ti bí. sọ́lọ́jà. àwọn tèmi wà lẹ́yìn bí rẹ́ẹ̀dì wa. sọ́lọ́jà. ó ga àwọn èèyàn pọ̀ ń bí o ìrí àwọn ti dá nǹkan lẹ̀ o ẹ̀yin náà fẹ́ kí sọ́lọ́jà. lẹ́yìn yẹn ariwo yìí mo fẹ́ sọ́lọ́jà. ẹ ṣe. thank you. ó yá kí mọ̀ kí ọ láì fún mi lówó wọn ló ti mọ níbí ẹ fòrò ẹ dààmú ẹ dẹ̀ ní lákòóbá ọmọ nìbàdàn mo wà ó tẹ bá ti ń bọ̀ bámu kò ní bọ̀ ó pẹ̀lú bàkàdí ó wá fi ṣẹ̀san oore tí Yusuf ṣe fún ẹ o. ẹ̀yin tábúlé ẹgbà ohun tójú mi rí màá sọ o. kàbìtì lọ́rọ̀ aráyé. ohun tójú mi rí màá sọ. kàbìtì lọ́rọ̀ aráyé. ohun tójú mi rí màá sọ. kàbìtì lọ́rọ̀ aráyé. ohun tójú mi rí màá sọ o. kàbìtì lọ́rọ̀ aráyé. ayé yìí o. ó yá kí n mọ̀ kí ọ wọ́n ló ti mówó wá o níbẹ̀ yẹn ò dààmú èmi ò dẹ̀ ní lákòóbá ọ̀dọ́ rí àmọ́ wa ẹ má yẹ ká kọ́ tán ó sì pọ̀ sọlọ́jà ẹ ti sọ lábúlé Ẹ̀gbá ẹ̀yin kan ń sọ ẹ kàn ń dorí online rù kò sí ìjà kankan. kò sí jà. àkáṣọ orin tó kọ ẹ̀ ń ní mí nì wọ́n ti sọ̀rọ̀ kí wọ́n á di ọtí mi bàbá gbowó lọ ẹ sọ̀rọ̀ báyìí sùn òun pọ̀ sí tí ò rí mi náà láì ó rí mi kọ́ tí mo gbé lọ lóṣogbo ìjẹta ó ti yí ẹ. mo tún gbé lọ lálẹ́ yìí àwọn tó jókòó bàbá ọ̀la ń kọ́. bàbá owó ti pé. ọ̀tún ńlá ń kọ́. ojoojúmọ́ Sunday ń kọ́. bàbá lọ́ọ̀yà. mi ò gbowó àgbè ọmọ ń gbowó oṣù bàbá ń gbọ́ pẹ́ ni o torí tábà tún sọ ń sìn ẹ tún ní pé a tún sọ pé bàbá kìíní kan ṣé ọmọ ẹ fẹ́ di lọ́ọ̀yà ò ní sọ àbúkọ mo òṣìṣẹ́ débẹ̀ kó tó rọ́mọ láti primary secondary university ó wá di lọ́ọ̀yà kí n má sọ mo yìí kàn pé. má gba karamọ́ mi. má gba karamọ́ mi ọlọ́run ṣàlékún àánú ẹ lórí mi ọlọ́run kí àgùn má ṣe gún mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé má ṣe mí o. torí kí Táyé tó dé ẹni ayé mọ̀ kórì tó wá kan bí owó wà ojú rí tó kíkìnì ń tó jọba Táyé tó bá ọmọ ogun bá ń sìn ọmọ òṣèré tẹ ò bá sùn. abúlé Ẹ̀gbá kọrin sí wọn
ọmọ ráyọ̀ tẹ̀ Débísí ìbáràn kí bá tún àlùbáríkà lójú o mo ti ṣeré ń bí látàyè kàtàngúání ọmọ gúbánsì ọmọ báyọjà ọmọ ráyọ̀ tẹ̀ o kọ́rẹ́ǹsì tó ń pariwo. èmi ọmọ tí débi tí mò ń lọ mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sọ́nà ni o Táyé lolú ṣébi tó jẹ́ pé mo fẹ́ máa yínú ọlá ọlá tó lámìlaka ọlá tó lálàkọlẹ̀ bí èṣù máa rìn lóye mi o Táyé kọ́rẹ́ǹsì gbòdè ṣe máa jẹ́ nìyẹn gbàdé ṣe máa ṣe nìyẹn. Ìbá ìsùn nǹkan bẹ́ẹ̀ ó ń bẹ nílé ayé àwọn èèyàn ń jẹ wọ́n ń jẹ tán yó ṣùgbọ́n kò lépo níyọ̀ bẹ́ẹ̀ ni kò fi tìǹà kankan ṣe ẹ ṣáà máa gbọ́ tí Táyé lolú wí. Ìbá ìsùn mo ní kinní kan tí ò tẹ́ni tó ìjọ a máa kú kò sẹ́ni tó yé ìjọ tó máa bí wá kò sẹ́ni tó yé irú ikú tí ó pa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa nìyẹn bá so ẹ ṣáà máa gbọ́ tí Táyé lolú tó ń wí o. Ìbá sùn ṣàmọ̀ pé méjì lọ́lọ́run kú dáyé ó dẹ́ni tó dúdú ó dẹ́ni tó pupa ó dẹ́ni tó gbọ́n ó dẹ́ni kò lọ́gbọ́n ó dẹ́ni gíga ó dẹ́ni kúkúrú iṣẹ́ Olúwa nìyẹn ẹ ṣáà máa gbọ́ tí Táyé lolú wí. Lábúlé Ẹ̀gbá ayé fún ayé fẹ́ ṣe gbọ́ ìgbádùn ayé ní gọ́bà ó fi ṣèkẹ́mi o tọ́lọ́ lẹ́ni tó fẹ́ fún ọ ó lẹ́ni tó fún mọ́ tọ́lẹ́ni tó rí jẹ tó rí mú tó ń wọṣọ tó ń ṣe dáadáa tó ń ga ó ṣàlàyé fẹ́ fún ọ ṣẹ́ẹ̀rí pọ́lẹ́ni tó fẹ́ fún ọ ó lẹ́ni tó fún mọ́ ayé ó lẹ́ni tó fẹ́ fún ọ ó lẹ́ni tó fún mọ́ ayé ó lẹ́ni tó fẹ́ fún ọ ó lẹ́ni tó fún mọ́ ayé. Ìbáṣu kẹ́nu má tọrọ nílé kẹ́nu má tọrọ níta àwọn èèyàn kan tún níyẹn kéèyàn ó bímọ kó wá di pọ́n bá ní bọ́ olùgbàyè kéèyàn ó láyà kó dẹ̀ di pọ́n bá ní fẹ́ ṣẹ́rígbá ni kò rí jẹ́ kò rí mú kò rí náà kò rí lò kò rí ṣe ó ṣàlàyé fún mọ́ Ìbáṣu ó lẹ́ni tó fẹ́ fún ó lẹ́ni tó fún mọ́ ayé ó lẹ́ni tó fẹ́ fún ó lẹ́ni tó fún mọ́ ayé ó lẹ́ni tó fẹ́ fún ó lẹ́ni tó fún mọ́ ayé. Gbogbo ní fújì ló ń pariwo Olùgbàyè pàfọ́gorí stéèjì o ariwo Olùgbàyè o ariwo rí àní Báṣu ṣọ́ọ̀bù ìgorí stéèjì ariwo rí àní akáṣọ gorí stéèjì wa ariwo rí àní Báṣu èmi gan mo pariwo rí Báṣu ọmọ kúbánsì ọmọ òṣèdìdẹ ìwọ ńkọ́ njó tiẹ̀ ṣe sábàbí ọ̀rẹ́ wa sọ fún mi náà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́. àǹfààní wo ló ṣe fún ìlú ẹ àǹfààní wo ló ṣe fágbègbè ẹ àǹfààní wo ló ṣe fẹ́ nìkan rí àǹfààní wo ló ṣe fẹ́ ní tó mọ̀ èwo ló ṣe fẹ́ ní tó mọ̀ wí fún wa njó tiẹ̀ ṣe sábàbí yóò rẹ̀ o ọ̀rẹ́ wa sọ fún wa náà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́.